mo mọ̀ pa 50 million naira kankan. The level of that kolo smoke yẹn has already really been dealing with that pé kò really. àwọn Yorùbá ní agbẹ́jọ́ ẹnìkan dá àgbà òṣìkà ni. Olùsọ ìtùnú náà ti jáde sọ̀rọ̀ o. Ẹ gbọ́ gbogbo ohun tó sọ pátápátá. Ẹ farabalẹ̀ kẹ́ ẹ wo fídíò yìí tán. Ẹ̀yin náà mọ̀ pé oríṣiríṣi allegation ni ẹ ti fi kan Olùsọ ìtùnú. Òun náà ti jáde tẹ́ẹ̀sì gbọ́ lẹ́nu ẹ̀ gangan. Bákan náà àwọn ọmọlẹ́yìn rẹ̀ tí wọ́n tún fi allegation kan náà ń kọ́. Eyín Pẹ̀lúmi tí wọ́n ló fipá bá Tèmítọ́pẹ́ Ọ̀ṣọ́bà tí wọ́n ló fipá bá lò pọ̀. Ẹ gbọ́rọ̀ lẹ́nu tiẹ̀. Ní tí wọ́n ló da ìtọ̀ àtìgbẹ́sí láńkọ́. Bàbá ń bá rí ẹ̀yìn tó wá le jù. Eyín Adéọ̀sùn tí wọ́n ló fún un lómi poison water mu. Sómi poison water lọ pa Tèmítọ́pẹ́ Ọ̀ṣọ́bà àbọ̀ nǹkan. Ẹ gbọ́rọ̀ lẹ́nu òun náà. Gbogbo ẹ̀ mo kó wá fún yín lónìí. Ẹ farabalẹ̀ kẹ́ ẹ wo àwọn interview náà lẹ́kùnrẹ́rẹ́. Ẹ̀yin tẹ́ ẹ̀ bá wa mọ bó ṣe ń lọ nípa ikú Tèmítọ́pẹ́ Ọ̀ṣọ́bà, ẹ farabalẹ̀ ẹ subscribe sí YouTube channel yìí. Ẹ jẹ́ sáré yànnàná àwọn allegation tí wọ́n fi kan Olùsọ ìtùnú gangan. Nínú àwọn allegation tẹ́ ẹ̀ mọ́ gbọ́ lẹ́nu ẹ̀ tó ń gangan sọ̀rọ̀ nípa ẹ̀ ni pé wọ́n ní pé owó kánsà tí wọ́n dá fún Tèmítọ́pẹ́ Ọ̀ṣọ́bà wọ́n ló gbà lọ́wọ́ rẹ̀ ó fi kọ́ chọ́ọ̀chì rẹ̀. Mo rò pé ẹ̀ ń dì. Wọ́n ní 50 million kan wọlé ṣàkáǹtì Tèmítọ́pẹ́ Ọ̀ṣọ́bà tó jẹ́ pé Olùsọ ìtùnú gbà lọ́wọ́ ẹ̀. Ó sọ̀rọ̀ lórí ilé náà. Kí ló gbé Tèmítọ́pẹ́ Ọ̀ṣọ́bà kí ló gbé dé police station Ìkòròdú? Ẹ gbọ́ gbogbo ẹ̀ lẹ́nu ẹ má lọ ibì kan. Bákan náà ń kọ́ bó o ló ṣe jẹ́ ọjà tí mọ́ gbé nǹkan kan. Kí ló dé kí ló Olùsọ ìtùnú kí ló rí ṣe sí gbogbo ẹ̀ lẹ́gbọ́ lẹ́nu ẹ̀. Ṣọ́ọ̀bù tó gbà ń kọ́. Olùsọ ìtùnú sọ̀rọ̀ lórí ẹ̀. Bákan náà ń kọ́ fóònù rẹ̀ tí wọ́n ní Olùsọ ìtùnú ó ń béèrè pásíwọ́ọ̀dù so fẹ́ transfer owó ni àbí kí ló fẹ́ ṣe. Gbogbo ẹ̀ pátápátá lẹ́gbọ́ lẹ́nu Olùsọ ìtùnú. Tẹ́ ẹ bá ti gbọ́ yẹn tán ẹ tún wá gbọ́rọ̀ lẹ́nu àwọn ọmọ tí wọ́n fẹ̀sùn kàn. Ẹni tí wọ́n ló dàtọ̀ sí la bákan náà ẹni tí wọ́n ló fipá ṣe pé ẹ wo ẹ kọ́kọ́ gbọ́ díẹ̀ lẹ́nu Olùsọ ìtùnú. Ẹ gbọ́ inú àwọn allegation ẹni tó sọ. Ṣàwọn àìsàn kékeré kan sẹ́yìn tó dẹ̀ ní ṣe pẹ̀lú surgery. Àwọn èèyàn dá 30 million naira fún wọn gẹ́gẹ́ bí àwọn ọ̀rọ̀ tí wọ́n sọ. Wọ́n ní wọ́n kówó yẹn fún yín tẹ́ fi kan church. Ṣé lóòótọ́ ni? Àkọ́kọ́ máa kọ́kọ́ sọ pé 30 million ta ló ní figure like evidence pé owó yẹn gangan pé 30 million. One, kò sí account lọ́sẹ̀ yẹn sí account ìrọ̀bọ̀. Ta ló ní the only thing tí mo mọ̀ ni pé people gave her money. Somebody like Adenuga gave her money and it was a check not into my account to her account. Okay. So But do you have access to that money? No. I never had access to her money. Ẹ access sí owó ẹ̀rí. Kò dẹ̀ kó owó kankan fún yín láti kan church. Because àwọn ọ̀pọ̀ tí wọ́n ń sọ ní àwọn ọ̀pọ̀ àwọn ẹ̀rí. Àwọn náà gbọ́. Church eléyìí I met up like 2 years ago. This church is going to be 20 years this year. So báwo ni ìyá tó gbọ́ ẹ̀ láti máa kan church? Ọ̀rọ̀ pọ̀ tẹ́ ẹ sì gbọ́. Ẹ má lọ ibì kankan. Ẹ já tún kọ́kọ́ gbọ́rọ̀ lẹ́nu kan lára àwọn ọmọ sí Olùsọ Eyín Adéọ̀sùn. Eléyìí tó lóògbé tó fi ẹ̀sùn kàn pé ó fóun lómi poison water mu nínú chọ́ọ̀chì. Bó o lómi poison water sì jẹ́ sómi poison water lọ́pa Tèmítọ́pẹ́ Ọ̀ṣọ́bà ni. Ẹ gbọ́ gbogbo ẹ̀. Ẹ já gbọ́n tóun náà ní láti sọ. Ṣẹ́rí tẹ́ bá ti ń wo àwọn fídíò yìí ẹ jẹ́ á máa wò pẹ̀lú ọkàn mímọ́. Ọ̀rọ̀ ọkú tọ́pa Tèmítọ́pẹ́ Ọ̀ṣọ́bà ni ẹ ń wá kiri o. Tó fi jẹ́ pé à ń gbọ́ lẹ́nu ọ̀tún à ń gbọ́ lẹ́nu òsì. Ká wá fi di in tó jẹ́ òdodo ká fi dì mú. Òdodo là ń wá kiri o. Ẹ jẹ́ á farabalẹ̀. Ẹ jẹ́ á kọ́kọ́ gbọ́n tí arákùnrin yìí sọ. Mò ń bọ̀ ká tún wá gbé fídíò in tí wọ́n fi ẹ̀sùn kàn Eyín Pẹ̀lúmi pé ó fi tipátipá ó fi ṣe pé ẹ jẹ́ á kọ́kọ́ gbọ́ lè ná. Ẹ má lọ ibì kankan o mo wà pẹ̀lú yín. Ìjẹ́ ìmọ̀ arábìnrin tí wọ́n pè ní Tọ́pẹ́ Ọ̀ṣọ́bà tó dolóògbé. Ìyẹn fún mọ̀ wọ́n. Báwo lẹ ṣe mọ̀ wọ́n sí nínú ìjọ? Wọ́n mọ̀ wọ́n bí àfẹ́sọ́nà sí ọ̀gá mi ó jẹ́ olùṣọ́. Okay. Báwo lọ̀rọ̀ poison water ṣe jẹ́ láàrin ẹ̀yin àti arábìnrin yìí? Mi ò fìgbà kankan fún wọn ní omi kan báyìí náà àtọ́. Most of the time wọ́n wá ṣọ́ọ̀ṣì Sundays náà wá sí church. Ẹ fún wọn lómi rí? Àtọ́. Wọ́n náà fún wọn ní poison water ó wà káàkiri gbogbo social media. No. Mi ò fún wọn lómi kankan. Tó bá ní ẹ̀rí ńkọ́? Ṣé kọ́ mẹ́rin jáde? Asáàmọ̀pá asáàrò òdòdó sáà ni. Ó lóun ò fún lómi poison water mu. Ọ̀dà àti gbọ́. Ẹ wá rí tí mo fẹ́ play fún yín òun ló wá lágbára jù. Eléyìí tí wọ́n fẹ́ sùn kàn Eyín Pẹ̀lúmi tí wọ́n ní pé
nígbà tí olóògbé tó ti gbé ọjà sára tán tí ò mọ tí ń ṣe tán mọ́ pé ó lo opportunity yẹn láti sáré ẹ́ńtà ẹ̀ ti mọ̀rú ẹ́ńtà tí mò ń sọ ẹ̀já wa gbọ́n tí Pẹ̀lúmi náà ní láti sọ torí pé ọ̀rọ̀ ilé gangan làwọn èèyàn mú lọ́wọ́ jù kódà àwọn èèyàn tiẹ̀ kọ́kọ́ ṣe bí pé àbúrò Olùṣọ́ Ìtùnú ni àsìkè sàbúrò ẹ̀ gangan ọmọ ìyá ọmọ bàbá àsìkan lára àwọn ọmọ iṣẹ́ rẹ̀ ni ṣe rọ́rọ̀ yìí yóò le torí pé wọ́n ti fẹ́ ṣe autopsy fún òkú Tèmítọ́pẹ́ Ọ̀ṣọ́bà ṣùgbọ́n ẹjẹ́ àkọ́kọ́ gbọ́rọ̀ lẹ́nu Pẹ̀lúmi ẹjẹ́ àgbọ̀n tóun náà ní láti sọ àsọ pé òótọ́ ló sọ àsì sọ pé ọ̀rọ̀ ló sọ ṣùgbọ́n gbogbo ẹ̀ òótọ́ padà jáde ń bọ̀ ẹ má ì lọ ibì kankan. ẹ pẹ̀lẹ́ sà ẹ bá ara rẹ kọ yín. Olúwa Pẹ̀lúmi. ẹ jẹ́ ọmọ arábìnrin Tèmítọ́pẹ́ bàbá wa Pẹ̀lúmi. Bẹ́ẹ̀ ni mo máa ń sọ. báwo lẹ ṣe mọ̀ wọ́n sí ẹ bá sọ̀rọ̀ sókè. Wọ́n jẹ́ àfẹ́sọ́nà olùṣọ́ àgùntàn wa. Wọ́n jẹ́ ọ̀gá mi. ok wọ́n fẹ̀sùn kàn yín lórí afẹ́fẹ́ wọ́n ní ẹ fipá bá wọn lò pọ̀ báwo ló ṣe ṣẹlẹ̀. Èmi ò fi pé ọba wọn láwájú ìṣẹ̀pọ̀ kankan. Torí pé ìgbà míì tí tabajọ wà ní lọ́dọ̀ wọn. Èmi fún mi mo mọ kó ní kíṣì pé tá bá ti gbé ọjà wọn tán. Èmi fún mi máa mú kó ní kíṣì pé kán kó bẹ́ẹ̀ kán lọ sùn sí ilẹ̀ ilẹ̀ tán gbà mí. Ní lẹ́vù tó yẹ pé kò sẹ́ni bọ́dí ó dà wọn lè control ara wọn rárá. ẹ sà àtọjà àti level kò fi kọ́kọ́ yé mi wọ́n fẹ́ kẹ́ là á kí ni nǹkan tó ṣẹlẹ̀. Drug tẹ́wá ti gbà báyìí ó dà wọn ní anything ibi tán bá dúró sí báyìí èmi fún àmàṣẹ fọsùn kókè ẹkọ mi kó dàgbà mí gan wọn lè yọ owó ẹ̀ṣẹ̀ tì mí pé kí ló ṣẹlẹ̀ wọn ní àkókè ẹkọ ibi tẹ wà pé táwọn yẹn bá ń bọ̀ láti ta tẹ́ bá dín bẹ́ẹ̀ ṣe wà pẹ̀lú bẹ́ẹ̀ tún jọ lórúkọ tó bá lè fẹ́ kàn fi ó dàgbà mí gan ó lè jìjà láàrin àti wọn kò fún wọn kalẹ̀ pé. ẹ̀ẹ́dẹ̀ fi da kan wà pẹ̀lú wọn ní secret place rẹ̀. rárá lẹ́yìn pé ibi iṣẹ́ tabajọ wà náà. kò sí tábà gbé ẹ̀rí bá gbé kọ́. lọ́lọ́ mẹ́rin ń jáde ibi tí wàá tún wọn kàn fẹ́ gbọ́. gbogbo wa náà la mọ̀ pé kò sẹ́ńtì máa fẹ́ fi ọ̀bẹ tónù tí máa fẹ́ fi jẹ̀sù kò sì sí ẹni tí wọ́n ò fún lọ́kọ́ tí ò ní orúkọ sọ́dọ̀ ara rẹ̀ mo rò pé òwe yìí ẹ̀yin dáadáa tí túmọ̀ sí pé kò sẹ́ni tí wọ́n sọ wípé kó rojọ́ tí ó rojọ́ mọ́ra ẹ̀ lẹ́sẹ̀ èyí ti kọ́kọ́ wà tí túmọ̀ sí pé a lè sọ pé òótọ́ ni olùṣọ́ àgùntàn ń sọ a lè sọ pé òótọ́ ni Pẹ̀lúmi ń sọ eléyìí tí wọ́n ló fi tipá bá Tèmítọ́pẹ́ Ọ̀ṣọ́bà wọn ti fipá bá ṣe nǹkan a sì lè sọ pé òótọ́ ni Adéọ̀ṣun eléyìí tí wọ́n ló fún un lómi poison water mu a lè sọ pé òótọ́ ni wọ́n ń sọ lọ́wọ́lọ́wọ́ tá a wà yìí àyàfi tófin bá dìde tí wọ́n ṣe investigation dáadáa tí wọ́n sì di èyí tí jẹ́ òdodo mú láàtò mọ irú òkú tó pa Tèmítọ́pẹ́ Ọ̀ṣọ́bà ọ̀rọ̀ náà padà níyànjú ìdí tí mo sì fi ní yóò níyànjú ni torí ẹ̀ ló jẹ́ kí n máa gbọ́ látẹnu ọ̀tún kí n máa gbọ́ látẹnu òsì kí n wá máa mú wá fẹ̀yìn olólùfẹ́ mi nílé torí mo mọ̀ pé ẹ̀yin lọ́gbọ́n ju àwa tá à ń sọ lọ ẹ sì lóye dáadáa ju àwa tá à ń sọ lọ ẹ sì mọ tí ń lọ ẹ sì mẹjọ dá ẹ máa lọ sábàlá àríwísí ṣùgbọ́n sẹ́ rí à ń dúró de nǹkan kan o kí là ń dúró de à ń dúró de autopsy òkú Tèmítọ́pẹ́ Ọ̀ṣọ́bà torí pé olùṣọ́ àgùntàn sọ nǹkan kan bẹ́ẹ̀ wọ́n ní pé Tọ́pẹ́ pé ọjà tí máa gbé ojoojúmọ́ ni máa gbé ẹ̀yin náà dẹ́ mọ̀ pé ẹni tí bá ń gbé ọjà lójoojúmọ́ ó ṣeé ṣe kọ́jọ́ jẹ́ ìtumọ̀ ẹni pé ó ṣeé ṣe kọ́jọ́ pa àti ríru àwọn experience bẹ́ẹ̀ rí nínú Nollywood tàbí nínú music industry tó yẹ pé ọjà àgbéjù lọ padà ràn wọ́n lọ sọ́run àlè tí ìsọpọ̀ ọwọ́ Olùṣọ́ Ìtùnú mọ́ a sì lè tí ì sọ pé ọwọ́ rẹ̀ ò mọ́ ṣùgbọ́n nǹkan tó ń bẹ ńlẹ̀ yìí ọwọ́ òfin àtọwọ́ investigation tó dáa ni wọ́n lè fi tò tá a fi rí èyí tí jẹ́ òdodo nínú ọ̀rọ̀ ọkú yìí ẹ wò ìfẹ́ máa sọ èrò tèmi torí pé èrò tèmi ó ti ń kọjá kí n mọ́tò máa sọ jù torí pé àwọn tí bá ń gbé ọjà ní mọ̀túmọ̀ tí ọjà máa ń ṣe fún yẹn débi pé olùṣọ́ gan sọ pé Tọ́pẹ́ máa ń sọ fún òun pé òun bá Sanwó-Olú sọ̀rọ̀ tí túmọ̀ sí pé ọjà náà ti ń gbé lọ fáfáfá ẹ já máa wo ohun tí ó ṣẹlẹ̀.